Yes, ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi on Point by Two ṣe wà lẹ́ni. Thank you for joining me. May God continue to bless you. Ẹ̀yin tèmi, mo fẹ́ kí àwọn àfáà bá mi dáhùn question yìí. Àwọn àfáà, mo fẹ́ kẹ́ bá mi dáhùn question yìí ẹ jọ̀ọ́. Mo fẹ́ kẹ́ bá mi dáhùn question yìí. Wọ́n ní tí obìnrin bá forúkọ bàbá rẹ̀ lẹ̀ tó jórúkọ ọkọ ẹ̀, wọ́n ní haram ni. Ẹ bá mi answer question yìí. Wọ́n ní haram ni. For your guide, wọ́n ní kẹ́ check Quran 33. For your guide, kẹ́ check Buhari al-Muslim 6385-6391. That is hadith of Prophet Muhammad sallallahu alaihi wasallam as reported by al-Buhari and Muslim number 6385 àti 6391. Ṣé haramu ni? Mo gbọ́ débi pé yes haramu ni. Pé haramu ni. So gbogbo ìwọ tó bá gbọ́ mi yìí ẹ tẹ̀síwájú ẹ gbọ́. Wọ́n ní as reported by al-Buhari and Muslim àtàwọn so many náà tí wọ́n report. Wọ́n sọ wípé Ànábì sallallahu alaihi wasallam sọ nínú àdìtì ẹ̀ pé ẹnikẹ́ni tó bá forúkọ bàbá rẹ̀ lẹ̀ tó lọ jórúkọ ẹlòmíì, wọ́n ní kò ní ààyè ní paradise. Kò ní ààyè ní paradise. Pé wọ́n dàbí kúfọ̀r. Ọlọ́run jẹ́ ká ní ààyè ní paradise. Like so many things we don't know. In fact, many thought pé kíní yìí kí a kúrò ní bàbá wa ká lọ sílé ọkọ ká wá gbórúkọ ọkọ wa ká mọ̀ jẹ. Ọ̀pọ̀lọpọ̀ rò pé Islamic ni. Wọ́n ní rárá, it's not Islamic o. Ó wá láti history of patriarchy. Kò kí ń ṣe history of Islam. History of Islam ni pé kẹ́ bọ̀wọ̀ fún bàbá yín, you understand? Kẹ́ mọ́ cover orí Ọlọ́run. Tẹ́ bá forúkọ bàbá yín lẹ̀ tẹ́ lọ ń jórúkọ ọkọ yín, ó dàbí ẹni pé ẹ̀yin ẹ wà ungrateful, ẹ̀yin ẹ ń cover, ẹ̀yin ẹ nígbàgbọ́. Gbogbo ẹ tó bá dẹ̀ ti fọ́ọ̀lù sí orí eléyìí, ó ti di kúfọ̀r. Àwọn kúfọ̀r dẹ̀ ni wọn ò ní ààyè ní ọ̀run. A'udhu billahi minash shaitani rajim. Like so many mistakes that we don't know. Kí ló dá fi wọ́n ṣe léyìí? A fẹ́ kí olóòótọ́ kó kú sí di irọ́. Yes, ẹ dákun ẹ bìnchìké ẹ̀yin àfà ìbò lẹ́wà ẹ bá mi dá sí wòtòwòtò ẹ jọ̀ọ́ ní comment box. I still need more enlightenment. Ṣé haram ni àbí ó fẹ́ jọmọ́ haram? Àbí makrum? Àbí bóyá kò necessary? Àbí bó bá ṣe fẹ́ ni? Ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá mi answer. Okay, àìtètè mólè olè mólóko. Àìtètè mólè olè mólóko. Ìwọ ló gbọ́n jù ọgbọ́n àgbọ̀ngbọ̀n jù ọmọ lọ́gbọ́n gọ̀. Òun ni story bàbá tí wọ́n pè ní Hakimi àti ìyàwó rẹ̀ Hiba Abouk. Well, bàbá professional footballer ẹ̀yin ẹ wò àwọn obìnrin míì ibi tí wọ́n ní kàdé wọ́n máa ń lọ into marriage nítorí nǹkan tí wọ́n fẹ́ get. Ṣé bí eléyìí ọ̀nà tí wọ́n sì jìn sí wa? Èmi ti rí obìnrin physically ó ti ní marriage mẹ́ta. A ní òun fẹ́ lọ ọbẹ̀ kó lọ gba sàdáàkì náà ni. Òun fẹ́ lọ ọbẹ̀ kó lọ gba sàdáàkì. Òun fẹ́ lọ ọbẹ̀ láti lọ gba sàdáàkì. Sàdáàkì wọn èyí ṣe sàdáàkì kékèké o. Sàdáàkì wọn 120 150 120 150 120 150 tó bá ti ṣe díẹ̀ á tún jáde. Tó bá ti ṣe díẹ̀ á tún jáde. Tó bá ṣe díẹ̀ á tún jáde. Yes, irú wọn wọ́n lè bí ọmọ torí pé kí ni wọ́n mọ̀ pé ọjọ́ ń lọ. Torí wọn ò ní fẹ́ kí menopause kó bá wa nídìí ìdí rádaràda. Ó ṣẹlẹ̀. Irú ìyàwó wo ni ìwọ fẹ́? Irú ọkọ wo ni wọ́n ní? Ẹ jẹ́ kí n sọ fún yín báyìí. Kò í ṣe pé it's all rounder. It isn't about man àbí woman. Ọkùnrin ṣe fóbìnrin, obìnrin náà ṣe fọkùnrin. Oníkálukú wá ń ṣe yàmàyàmà. Ibo là ń bálé ayé wa dà. Àwa family oriented ni wá. Ìgbéyàwó sì máa continue because àwa ń derive joy nínú ẹ̀. You understand? Tó bá work fún wọn kò work fún wọn nìyẹn. Ó máa work fáwa. Àwa ò ní fẹ́yàn tó máa lù wá ní jìbìtì. Ẹ̀yin ẹ wo gẹ́ yìí nísìn. Ó náà fẹ́ gbọ́n. Ó fẹ́ gbọ́n ju ọkùnrin lọ. Wọ́n ti target ẹ̀. Tẹ́ bá wò dáadáa ní Europe bí wọ́n ṣe máa ń ṣe àwọn blacks nìyẹn. Tó bá ti ṣe díẹ̀ wọ́n á fẹ́ milk one of their properties. Wọ́n á wá parọ́ mọ́ wọn. Wọ́n ní wọ́n báyàn sùn. Boy yìí sì yìí 24 years old. Tá bá ní ká wo critically pẹ̀lú African level. Ọmọ yẹn it is either ó ẹ̀ṣẹ̀ parí university àbí ó ẹ̀ṣẹ̀ wà ní NYSC. Ẹ̀yin ẹ wò gbà tí wọ́n fẹ́ra. He was still a child. Ní tá bá ní ká wo ti Africa tó fi fẹ́ obìnrin yẹn títí ó ti wà a bit matured. Ó mọ what she was getting at. Ó mọ what she wanted. Wọ́n fẹ́ lọ marriage 3 years kó wá gba half
of his properties. That was plan yẹn. But Ọlọ́run fi wisdom sí ọmọ yẹn ní agbárí by being a mommy's boy. Mommy's boy ló save ẹ̀, otherwise wọ́n empty ẹ̀ bí wọ́n ṣe empty the other footballer níjọ́ wo. Mo bẹ̀rù Ọlọ́run, mo bẹ̀rù Ọlọ́run, mo bẹ̀rù ẹ̀yin gender mi olè. Kò ń ṣe gbogbo gender mi, àwọn gender mi olè ni mo ń sọ o. A ní àwọn gender the other gender náà tó yẹ pé ó lè. Àwọn alálùbáríkà sì wà nínú obìnrin míì, very few. Àwọn alálùbáríkà náà sì wà nínú ọkùnrin míì, very few. But despite that, ká collate ẹ̀ papọ̀, ìyẹn ò ní káwa mọ̀ gbádùn ìgbéyàwó, ká mọ̀ ṣètò ìgbéyàwó ojoojúmọ́. Ìwọ tó bá lọ fẹ́ olè náà ló fẹ́ olè, kò sí kan tó kàn wá pẹ̀lú yẹn. Ẹ wá wò nísìn, if the care is not taken, bọ̀bọ́ yìí ó máa share properties obìnrin yẹn, which amounted to, tí report yẹn ò bá wrong, 3.1 million euro. Bọ̀bọ́ yìí ó ti share, òun nísìn ó wá share emptiness. Ìwọ rò pé ó gbọ́n ni. Kí ló wá dé tí obìnrin yẹn wá sùn lọ ni nígbà tí ọkùnrin yìí tí Ọlọ́run fún ní gbogbo plan yìí. Ẹ má gbàgbé pé fídíò yẹn máa wò ó sàlẹ̀. Ọkùnrin yìí, footballer yìí, Hakimi, ó mọ attribute to so many of his successes fún ìyàwó ẹ̀. Sorry, fún mọ̀mọ́ ẹ̀. Maybe she got carried away. Kò mọ̀ pé actually ó really transfer àwọn assets ẹ̀, àwọn owó ẹ̀ sí mọ̀mọ́ rẹ̀ náà. Ẹ máa rí pé instead tó máa fi máa showcase daddy ẹ̀ àbí ìyàwó ẹ̀, a máa sábà rí pẹ̀lú mọ̀mọ́ ẹ̀. Yes, in fact there was one of these ìgbà tó fẹ́ fún award, mọ̀mọ́ rẹ̀ ló gba award yẹn. So he is being like that. Ọlọ́run dẹ̀ ló mú, Ọlọ́run ló help ẹ̀ tó fi jẹ́ mommy's boy. Tó fi jẹ́ mommy's boy, otherwise wọ́n ti empty rẹ̀. Àwọn Hiba wọ́n ti empty rẹ̀. Reverse is the case now. Ibi tí obìnrin yìí burú dé, ó fẹ́ divorce ọkùnrin yìí, even with court case. Ó ní court case, wọ́n ló bá obìnrin kan sùn ní tipátipá. Ta ló mọ̀ bóyá wọ́n set ẹ̀ up ni? Bóyá wọ́n set ẹ̀ up ni so that to be able to get divorce easily. Ẹ̀ kí wọ́n ṣe máa ṣe nìyẹn. Ó ní case kan bẹ́ẹ̀ yẹn náà tá à ń follow nígbà yẹn. Bọ̀bọ̀ television star kan tó kú ńgbà yẹn. Tí wọ́n sọ débi pé bóyá ìyàwó rẹ̀ ló set ọmọ yẹn fún nítorí pé ìyàwó ń fẹ́ easily divorce. You understand? Tó bá ti wá find ẹ̀ wọ́n tì bẹ́ẹ̀ yẹn tí wọ́n ti rí pé bọ̀bọ̀ yẹn ló wà at fault, wọ́n lè sáré fún wọn ní divorce yẹn, wọ́n á tẹ̀ share properties yẹn, properties tẹ̀ ṣiṣẹ́ fún 3 years. Ìwọ́dẹ̀ wá fẹ́ pín owó 70 million euro tí bọ̀bọ̀ yẹn amount sí. Like seriously, we are gonna share your own 3.1 euro now. Bẹ́ẹ̀ ló ṣe rí. Inú mi dùn o, inú mi dùn fún nǹkan tí bọ̀bọ̀ yìí ṣe. Yes, obìnrin ni mí lóòótọ́, bẹ́ẹ̀ inú mi dùn. Ẹ jẹ́ ká kọ́gbọ́n. And bí a ṣe jẹ́ kọ́gbọ́n yìí, ẹ má fi yẹn sọ wípé ó ti tán náà nìyẹn between husband and wife. Ọgbọ́n ni kẹ́ ẹ mọ̀, ọgbọ́n ni kẹ́ ẹ rí. Ẹ fi yẹn kọ́gbọ́n ni, ẹ fi mọ irú ìyàwó tẹ́ ẹ ní. Ṣé irú ìyàwó tiẹ̀, ṣé bí ìyàwó Hakimi yìí ni àbí irú mọ̀mọ́ Hakimi? Irú ìyàwó wo ni wọ́n ní? O need that to understand. Ẹ má wá gbàgbé mọ̀mọ́ alálùbáríkà nìyẹn tó support ọmọ ẹ̀ tó lójú kòkòrò tó yé yín, tó jẹ́ wípé ọmọ yẹn mọ̀ pé owó yẹn save lọ́dọ̀ mọ̀mọ́ ẹ̀. Kí ló tó fi kó sí àkáǹtì bàbá ẹ̀? Kí ló tó fi kó sí àkáǹtì bàbá ẹ̀? Ẹ̀yin náà ẹ bèrè lọ́wọ́ ara yín. Kí ló dé tó fi kó sí àkáǹtì bàbá ẹ̀ tó jẹ́ pé àkáǹtì mọ̀mọ́ ẹ̀ ló kó sí, despite the fact pé nínú report kan bàbá ẹ̀ sọ pé òun mọ wàhálà tó ń ṣe láti rí pé ọmọ wà successful. Bàbá rẹ̀ ń jẹ́ Hassan Hakimi. Òun jẹ́ Achraf Hakimi. Bàbá rẹ̀ ń jẹ́ Hassan Hakimi. Ìyẹn ńkọ́ tó fi kó fún mọ̀mọ́ ẹ̀. So ó mọ̀ pé mọ̀mọ́ òun kò ní cheat òun. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀mọ́ wọ́n máa cheat ọmọ wọn. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀mọ́ mi ó máa cheat ọmọ rẹ̀ yẹn. Ó lè cheat ẹ̀ fún àbúrò, ó lè cheat ẹ̀ fún ẹ̀gbọ́n. Irú mọ̀mọ́ wo ni wọ́n ní kó tó lọ emulate nǹkan tó yẹ kó emulate? Irú ìyàwó wo lo ní kó tó mọ punish ìyàwó rẹ nítorí pé ìwà tí Hiba Abouk tó fẹ́ wù, ọ̀dọ̀ òun ò tí divorce wọn officially o, wọ́n marry secretly, wọ́n wá fẹ́ divorce, ó wá di wàhálà, gbogbo everybody wá ń gbọ́. Like ẹ bẹ̀rù obìnrin, gbogbo obìnrin, irú ìyàwó wo ni titi ẹ̀? Ìwọ náà irú ọkọ wo ni titi